ìbàjẹ́ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe fún wa ní ìtumọ̀ rẹ̀ tí definition yẹn tó dẹ̀ clear dáadáa kálukú ń ṣe ọkùnrin ń ṣe obìnrin ń ṣe bá a ṣe wá wà ní ìlú tàǹjọ́ ọmọ Nàìjíríà yìí ọ̀dọ̀ ìjọba ní kálukú ń là mọ́ báwo ni kálukú ṣe fẹ́ tún rẹ̀ bí. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. Gbàlagbà ó ń dọ́dọ̀ onílé ó ń dọ́dọ̀ àlejò ìbàjẹ́ 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 kálukú náà kàn pé gbólóhùn yẹn kí ló ń jẹ́ ìbàjẹ́ gẹ́gẹ́ sà kọ́nà kó jáde pẹ́. Bismillahir Rahmanir Rahim. Ìbàjẹ́ olórúkọ méjì ìbàjẹ́ ló ń jẹ́. Anakumullah. Dídú ẹni tó dá ní ìbàjẹ́. Akramakumullah. Al-Qur'an lò pé Bismillahir Rahmanir Rahim. ظهر الفساد في الأرض في البر والبحر بما كسبت أيدي الناس. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. نعم. ظهر الفساد في البر والبحر. ìbàjẹ́ yìí ó hàn káàkiri ó hàn lórí ilẹ̀ ó hàn lórí omi. بما كسبت أيدي الناس. pẹ̀lú iṣẹ́ ọwọ́ àwọn ènìyàn tí wọ́n ṣe ìyẹn ló fa ìbàjẹ́. لعلهم يرجعون. wọ́n bá lè tọ́ lọ́jọ́ yẹn bá dé kò sẹ́ni tó lè dá padà. يومئذ يصدعون. ọjọ́ tá à ń wí يصدعون wọ́n là á mọ́lẹ̀ báyìí wọ́n ní rí bomi yẹ̀ sí. يتفرقون إلى الجنة والنار. ọjọ́ tó bá délẹ̀ gbàmù ẹni tí ó wọnú lọ ẹni tí ó wà àlùjánnà lọ. من كفر فعليه كفره. ẹni tó bá ṣe kèfèrí ó ṣe fúri ara ẹ̀. ومن عمل صالحا فلأنفسهم يمهدون. ẹni tó bá man amila salihan tí wọ́n bá ṣe eré. فلأنفسهم يمهدون. fúnra ẹ̀ ó ṣe fúnra ẹ̀. ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله. Ọlọ́run bá lè fún àwọn tó bá ṣe dáadáa ó lè fún wọn lẹ́san. إنه لا يحب الكافرين. Ọlọ́run fẹ́ràn gbogbo aláìmoore èèyàn. صدق الله العظيم. Náà eléyìí Ọlọ́run ò sọ wípé ire ó ti fojú hàn kiri lórí ilẹ̀. Anakumullah. Ìbàjẹ́ náà ni. Akramakumullah. ìtumọ̀ ìbàjẹ́ yìí náà ni pé ìbàjẹ́ làwọn èèyàn fara mọ́ jù. Allahu Akbar. ìbàjẹ́ ní máa ń wù wọ́n ṣe. ìbàjẹ́ ní ó súnmọ́ ọkàn wọn. dúkàn ṣe dáadáa lọ. dúkàn ṣe dáadáa lọ. wọ́n fi sọ pé ìwà bàjẹ́ ló ń wí ọkàn rẹ̀ dọ̀tí ọkàn rẹ̀ bàjẹ́ ṣé yàtọ̀ wà nínú kílẹ̀ bàjẹ́ kíwà bàjẹ́ kọ́kàn bàjẹ́ káwọn wá sọ pé ẹni ìbàjẹ́ lẹ́nìí. Ọlọ́run ò dá ilẹ̀ bàjẹ́ Allahu Akbar. kò sì dá ìbàjẹ́ sórí ilẹ̀. Akramakumullah. gbogbo wọn tó dá nǹkan dáadáa ni. Allahu Akbar. bọ́tọ̀ ọmọ ènìyàn nìkan nínú gbogbo nǹkan tó dá sórí ilẹ̀ yìí ni wọ́n ń ṣe ìbàjẹ́. ọmọ èèyàn nìkan. bẹ́ẹ̀ ni Akramakumullah. sọ nǹkan míì tó ń ṣe ìbàjẹ́. làákàyè tó fún ọmọ ènìyàn ni yóò jẹ́ kó mọ̀ pé nǹkan ìdá nǹkan yóò dá. Akramakumullah. so tí o bá ti wá lo làákàyè yẹn sí nǹkan tó dáa yóò máa ṣe ìbàjẹ́ ni. Allahu Akbar. torí òdì kejì dáadáa yẹn ó ní ìbàjẹ́. Akramakumullah. so àwọn ẹranko tó wà lórí ilẹ̀ kí ni wọ́n fi ń balẹ̀ jẹ́ wọn kò sí nǹkan kan tayọ pé kán jẹ kán mu kán gùn wọ́n sì máa lọ wọn ni. kò sí làákàyè lọ́dọ̀ wọn láti fi ṣe pẹ́rẹ́gí pé eléyìí ló dáa eléyìí ò dáa. rárá Akramakumullah. wọn sì ní ṣe tí ò dáa. rárá àwọn ẹranko kan wípé àwọn eléyìí kó jọ síbi nǹkan tí ò dáa náà fẹ́ máa ṣe nírí wọn. Allahu Akbar. إن الله تعالى خلق الإنسان وخلق فيه العقل والشهوات. Ọlọ́run dá èèyàn ó fún ní làákàyè nínú làákàyè yẹn ó wá fi ṣáwà mo fẹ́ ṣe tó jẹ́ ohun ó fi síbẹ̀. وخلق الملائكة. Ọlọ́run dá àwọn màláíkà. وخلق فيها العقل ولم يخلق فيها الشهوة. àwọn màláíkà mọ̀ bọ́tì àwọn màláíkà yẹn ákìlù tọ́lọ́run fún wọn yàtọ̀ sí tiwa ákìlù tí wọ́n fi tẹ̀lé ọ̀rọ̀ ẹni ṣáà pé ní tó bá dáa Ọlọ́run ó pa wọn láṣẹ ni wọ́n sì tẹ̀ láṣẹ Ọlọ́run. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. màláíkà ò ní ṣẹ̀ èèyàn ni ó ṣẹ̀ màláíkà ò ní ṣẹ̀
وخلق البهائم ọlọ́run dá àwọn ẹranko وخلق فيها شهوة ولم يخلق فيها العقل ọlọ́run ò fún wọn làákàyè àmọ́ dá ẹ̀wùn mú fẹ́ ṣe tó wà lára akọ sábo ó dá sí wọn lára. فمن غلبت شهوته عقله والبهائم خير له خير منه. ẹni tó bá yá sí pé mo fẹ́ jẹ mo fẹ́ bóbìnrin sùn mo fẹ́ ní mọ́tò mo fẹ́ kọ́lé mo fẹ́ ló bá gà lábà lẹ́mìí ẹ̀ yóò bo làákàyè kò ní rí hàn. Allahu Akbar. àwọn ẹranko tá wá rí yẹn wá wúlò jùlọ. ومن غلب عقله شهوته ẹni tí làákàyè bá bo tó pọ̀ tó bo ṣáwà ẹ̀ التحق بالملائكة yóò pàdé pẹ̀lú àwọn màláíkà You connect. ó ìjọ connect bó ṣe rí nìyẹn. náà Kí Ọlọ́run kí ó jẹ́ àrí pẹ́sàn ìbàjẹ́ yìí gẹ́gẹ́ bẹ́ ṣe fún wa ní túnmọ̀ rẹ̀ tí definition tó dẹ̀ clear dáadáa kálukú ń ṣe ọkùnrin ń ṣe obìnrin ń ṣe bá ṣe wá wà ní ìlú tàǹjọ́ ọmọ Nàìjíríà yìí ọ̀dọ̀ ìjọba ní kálukú ń là mọ́ báwo ní kálukú ṣe fẹ́ tún rẹ̀ bí. Nàìjíríà yìí gbogbo nǹkan ìjọba ni ìjọba ní sẹ́ńtà gbogbo nǹkan. tí o bá ṣe kankan bá yín gẹ gírí ìjọba wo ta ni ìjọba ta ló ń jẹ́ ìjọba ṣé ìjọba yẹn wọ́n lọ kó wọn wá láti ibòmíì ni àbí lára ara wa náà ni wọ́n ti dìjọba. kama takunu yuwalla alaykum bẹ́ẹ̀ bá ti rí níjọba yín ò rí orí wọn lọ wá bí kankan wọn lọ kó wọn wá láti wọ́n yí ṣàjòjì bẹ́ẹ̀ ni. So níbo níjọba ṣe lẹ́yìn yẹn bá ṣe wà yìí ìjọba kan là ń ṣe yìí ìjọba ó kéékèèké ó tó wá di ńlá wọ́n bá fi ẹ́ síbì kan ṣe dáadáa bẹ̀rù Ọlọ́run bẹ̀ wà rí ń bẹ̀ má balẹ̀ jẹ́ ń bẹ̀ ibi tán fi ẹ́ sí tó lè ṣe eré tó lè ṣe dáadáa àpò ààrẹ ló ń dá sí ó fi hàn pé tán bá fi ẹ́ sí ipò ìjọba bó ṣe ṣe nìyẹn. bìtì mẹ́lì nìkan náà ni wọ́n sì fi sọ́dọ̀ rẹ̀ nínú mọ́sálásí Rátìbí wọ́n wá béèrè owó wọ́n wá ní Abdullahi náà ló náwó láyì. ó di Bàkínzó gómìnà kan ní Kánò nígbà tí àwọn Buhari gbàjọba wọ́n wá kó wọn wọ́n bá 3 million lọ́dọ̀ ìjọ náà lára kúdín gọ́ọ̀mẹ́ntì agídán gọ́ọ̀mẹ́ntì kí ni láìfi tòun bẹ̀ wọ́n bówó gọ́ọ̀mẹ́ntì nínú ilé gọ́ọ̀mẹ́ntì ní kí ni láìfi tòun so bó ṣe rí nìyẹn láti bí kéékèèké náà lè yóò máa fi láti bí kéékèèké ni wọ́n fi ẹ́ ṣe tíṣà òun tíṣì ó wá ń fèlì àwọn ọmọ òun pàṣẹ ọmọ tiẹ̀ láàrin wọn ìjọba kékeré nìyẹn fàṣádù kan ni Allahu Akbar ó já sí pé irú ẹni bẹ́ẹ̀ tó wọn bá dépò ìjọba gíga àwọn ọmọ rẹ̀ nìkan ni wọ́n wà ní gbogbo ọ́fíìsì. ọkọ̀ tí ẹ̀ nílẹ̀ lómi akramakumullah. So ìkànnì ẹ̀ tó bá tún wá ní tíṣà ọmọ ẹ̀ wà ń bẹ̀ ẹ̀yìn gbogbo wọn wọ kíláàsì báyìí wọ kíláàsì ọmọ ẹ̀ wà nù kíláàsì òrẹ́ lómi pè ó yẹ kásírà ọmọ ẹ̀ ló nà kásì bàbá ò sí bẹ́ẹ̀ Radiyallahu ta'ala anhu. wallahi alazim Radiyallahu ta'ala kì í ṣe pé a fi ń pọ́n wọn Allahu Akbar. bàbá ò sí bẹ́ẹ̀ Radiyallahu ta'ala anhu. àwa ní nínú kíláàsì mo sì ní kíláàsìmẹ́tì méjì lórí ìjókòó yìí. lórí ìjókòó tí ó máa jẹ́rìí rárá nínú kíláàsì yẹn mo fẹ́ kẹ́nìkan nínú wọn sọ̀rọ̀ láwọn tí wọ́n jọ jókòó ní kíláàsì pẹ̀lú babaláyé gẹ̀tò ní tí wọ́n jọ wọ blue papọ̀
ní ìsọ̀rọ̀ wọn pọ̀ ní ìsọ̀rọ̀ pé tó bá dára ẹ̀ lójú ó kọ́kọ́ ti dára ẹ̀ lójú. ọgbà yẹn ń wò yín ó yá láti àbánikọ́ndá ó wá ṣe báyìí sí mi sọ kó lójú gbogbo ayé àwọn èèyàn ó máa wò ẹ́. ọmọ iṣẹ́ àbí. nǹkan tó ṣe pé wọ́n ń kọ́ wáyé ẹ̀kọ́ ni tó ṣe pé bàbá wọ́n ṣe bí ìgbà tó ṣe pé wọ́n ní tẹ̀sán ọmọ wọn àmọ́ náà dojú ọmọ ọlọ́mọ ọlọ́ba ní kọ́kọ́ ọmọ ọyàn ẹ̀sán ni wọ́n ní ìwé pé bóyá pé kíní wọ́n ní ọlọ́jà ní pẹ́sà. ṣáájú àfáwà yìí ti fẹ́ dá sí ẹ má dá mi dá o. kíláàsì yìí ọlọ́run fún yín lẹ́bùn handwriting àtàwọn. so níjọ́ kan ṣáà tó wọ́n wá sí ṣáàtúwà wọ́n ní àwọn akọ bísímìlà àmọ́ rẹ̀ sí amẹ́ta yẹn èmi bàbá mi jù àti èmi àti Suleiman Yusuf. so ní àbújá so bàbá ní kakọ bísímìlà àmọ́ rẹ̀ sí so jùbọ́ àpò jùbọ́ jẹ̀ ní kò ṣe gbogbo ìlú kòkò síbẹ̀ tó máa dúró ọ̀tọ̀ ní kakọ kò sí ní so ẹsẹ̀ kẹ́sẹ̀ ní abábẹ̀jú kọ àmẹ́tẹ̀ta yẹn ẹnikẹ́ni kọ́ sí ẹnikẹ́ni náà kọ́ sí ẹnikẹ́ni náà kọ́ bàbá ní ṣe é pé ìjà báyìí so ìlú tí wọ́n fẹ́ ní dúdú lọ́bẹ̀ ni pé bàbá ń tọ́ka sí hátù ìbò dà wọ́n mímọ nǹkan tí mímọ nìzaniya tó fi wò bàbá ń tọ́ wọn torí hátù ẹ̀yìn kan tí mímọ ni pé ọ̀tọ̀ ní german ọ̀tọ̀ ní kí wọ́n tẹ̀lé kọ́ńdà hátù ojú lórí ìjà àdúrà kan ọkọ̀tọ̀ ní ẹ̀rọ wà láyé àmọ́ kọ́ńdà yẹn àmọ́ kọ́ńdà yẹn ni wọ́n kọ́ńdà mo kì í ṣe túṣàdù mo sì wọ́n ti ní túṣàdù kò sí ní bàbá nínú níta rí mú ń bẹ̀ òun ni pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní kí wọ́n kọ́ yìí ni wọ́n kọ́ dà àmọ́ bàbá mọ̀mọ́ kájúkò ń bí tí wọ́n wá tọ́ka sí ní ìbò lọ́dà ó sì jágbé mẹ́tẹ̀ẹ̀ta ní lọ́dà ọlọ́mọṣẹ́ àjẹkí ara yìí pẹ́sà. ìjọba kékeré nìyẹn lọ́dọ̀ olùkọ́. so bó ṣe wà nìyẹn lọ òkè. Allahu Akbar. ó lè náà bá jẹ́ local government chairman ibẹ̀ ìjọba kékeré nìyẹn. báwo ló ṣe ṣe sí àwọn aráàlú kan búra fún ẹ fún ó búra wípé mo fẹ́ ṣe dáadáa pẹ̀lú wọn sáwọn ló ń ṣe dáadáa fún ni àbó ń kó sápò. tẹ́lẹ̀ gbogbo pátì ló ní manifesto nǹkan báyìí ni mo fẹ́ ṣe nǹkan báyìí ni mo fẹ́ ṣe kò sí manifesto mọ́ kò sí mọ́ so ó nìyẹn tó fi dórí governorship tó fi dórí presidential wọ́n bá débẹ̀ aráàlú ò rí nǹkan tí wọ́n ń fẹ́ a máa rí pé ẹni kò ìjọba yóò dá so ó nìyẹn. kí Ọlọ́run kí ó járí pẹ́ níbi ọ̀rọ̀ ìjọba ìsà bẹ́ẹ̀ ṣe fún wa ní àpẹẹrẹ pé àti bí kéékèèké lèyàn ti máa mú nínú ẹ̀kọ́ tẹ́ ti kọ́ wa lórí ìjókòó iná ni ẹ sọ ọ̀rọ̀ kan fún wa ẹ pè ní al-adabul insaniya ẹ wá ní mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ni alhaku ẹlẹ́ẹ̀kejì ni alwajib ẹlẹ́ẹ̀kẹta at-tadhiya mẹ́tẹ̀ẹ̀ta yìí lágbẹ́rin fasadi pẹ́rẹ́gì wọlé àlè fi wọ́n sà kọ́nà kọjá nípa òun gan ni ìpìlẹ̀ akramakumullah alhaku walwajib wat-tadhiya kí ni haku yẹn anakumullah haku ni pé in tó tọ́ nìyí akramakumullah wájìbù ní pé ọ̀ràn yàn ní tẹ́lẹ̀kíyà ní pé èmi náà fẹ́ sacrifice akramakumullah kí n lo sacrifice sínú ìlú ẹ̀ anakumullah kí náà ń pè wájìbù yẹn wájìbù náà kí n lo ṣe responsibility ẹ̀ haku right náà àbí bẹ́ẹ̀ ni sà tẹ́lẹ̀kíyà sacrifice gbogbo èèyàn máa ń kígbe right ni alákọ̀ọ́kọ́ làwọn èèyàn mú kò fún mi ráìsì mi wọ̀ lálẹ́kọ̀ọ́ wa ibi tí ráìsì tí ẹ ibi tó parí sí ibẹ̀ ní tẹ́lómi ti bẹ̀rẹ̀. wọ́n máa bèèrè pé democracy wọ́n pè ní illiterate lọ́ba rẹ́ni tó ń ṣe kò tí ẹ̀dẹ́ni tó ń ṣàgbẹ̀ àwọn yẹn aróko kan ni wọ́n ó sì fẹ́ jẹun
náà sọ pé kí lẹ́ ń pè a máa ń dá òwe kan àfáà tó ní òun mú ọmọ ní jẹ́ tíra kò ní jẹ́ tíra so àmú sì náà yìí lọ́kùndúndùn fún wà lára ìwà ẹni tó bá níwà èèyàn pè ní ṣẹ̀rífù kọ́wọ́mín ṣẹ̀rífù kọ́wọ́mín òun nìyẹn kò sí pé tó bá joyè àìmọ́ yóò yé nísìnyí tó bá dé ilẹ̀ wa ń bí gbogbo ẹ̀ káàkiri wàrà ìmọ̀ye ọba tó bá ti ń kúrò ní ilé bíi mélòó kan tó filẹ̀ tó jẹ́ láàrin síríìtì báyìí ẹ lè lọ bá nú ẹ̀ so èèyàn ó máa ẹ bá ti rí baálẹ̀ ẹ̀rọ báyẹn wọ́n wà ń bẹ̀ ni àwọn náà máa gbọ́ owó ẹ ṣàkọlẹ̀ a bá ti pàtẹ sí títì báyìí ó ní iye tí wọ́n máa gbà so الشرف الحقيقي هو منظومة أخلاقية شاملة تقوم على الصدق والأمانة والنزاهة والوفاء بالعهد وحماية الأعراض والوقوف في وجه الظلم. ṣáráfù nìyẹn ṣóka mọ́tò síbẹ̀ ṣóka lé síbẹ̀ منظومة أخلاقية ìwà àwọn ìwà tó síjọ شاملة tó kún تقوم على الصدق a ṣe pé ó dúró lórí pé olóòótọ́ والأمانة olámẹ́ẹ̀nẹ̀ trust والنزاهة òní kí lẹ́yìn pé mímọ́ والوفاء بالعهد òun pé àdéhùn وحماية الأعراض òun ṣọ́ ọmọlúwàbí والوقوف في وجه الظلم. ó dẹ̀ dúró síwájú ẹni tó ń ṣàbòsí pé kò ní rọ́nà lọ إنه جوهر الإنسانية ìyẹn gan nìjọ́mọ èèyàn الذي يظهر في أفعال المرء òun ni ó máa hàn nínú iṣẹ́ ọwọ́ ẹ̀ وسلوكه اليومي àti ìwà ẹ̀ lójoojúmọ́ ولا يتحقق بالأقوال وحدها kìí ṣe à ń sọ ana sheriff أو بالانتساب العائلي. abo súnmọ́ ìjọ fámìlì tó níyì Allahu Akbar مؤمن mọ̀ mí ni èmi ọmọ lágbájá ni ìyẹn kọ́ ni والمظاهر الخداعة. àwọn mọ̀zọ́ irú tó yọ báyìí sí gbogbo ẹ̀ láti pé ẹ̀tàn yìnrìn ni tó ń tànyàn ìyẹn kọ́ أكرمكم الله. aṣọ ẹ̀ lè tó bá mọ́ ó lè má da rẹpẹtẹ wa anta sharifun Allahu Akbar tí yẹn bá ti rí gbogbo àwọn nǹkan yìí kó mọ́ra kódà tí ò bá lówó ṣẹ̀rífù sharifun ni ليس شرطا أن يكون الرزق مالا kìí ṣe dandan kówó tàbá pé rísíkù kó wá jówó ni قد يكون الرزق خلقا ó lè jẹ́ wà وكمالا ó lè jẹ́ ẹwà قد يكون الرزق عقلا ó lè jẹ́ làákàyè راجحا tó fẹsẹ̀ múlẹ̀ زاده الحلم جمالا وكمالا tó tún wá ní àgbémọ̀ sùúrù pẹ̀lú ẹ̀ زاده جمالا وكمالا ó jẹ́ ó pé ó jẹ́ ó rẹwà Akramakumullah. قد يكون الرزق زوجا صالحا ọba níyàwó rẹ̀ ìyẹn lè jásìkí fún ẹ Allahu Akbar. أو قرابات كراما وعيالا tó ní fámílì tí fámílì yẹn dá tó láwọn ẹbí táwọn ẹbí yẹn dá قد يكون الرزق علما نافعا ó lè jẹ́ mímọ̀ lásìkí táwọn wí Allahu Akbar. قد يكون الرزق أعمارا طوالا ó lè jẹ́ mi gúngùn lórí Allahu Akbar. Ọlọ́run ṣásìkí fún ẹ lọ́nìí قد يكون الرزق قلبا صافيا ó lè jẹ́ ọkàn tó mọ́ òun lásìkí lásìkí tọ́lọ̀ fún ẹ يمنح الناس مدادا ونوالا yóò máa fún àwọn èèyàn ní ìfẹ́ àti ọ̀rẹ́ntà قد يكون الرزق بالا هادئا ó lè jẹ́ làákàyè tó farabalẹ̀ إنما المرزوق من يهدأ بالا ẹni tá a bá fún lásìkí lẹni sí làákàyè balẹ̀ قد يكون tí ó ṣe hànrànhànrànhànràn طبعا خيرا ó lè jẹ́ àdámọ́ dáadáa يبذل الخير يمينا وشمالا tí ó máa ná sí lọ́tún báyìí ó máa ná lósì báyìí قد يكون الرزق ثوبا من تقى ó lè jẹ́ aṣọ tó wọ̀ kì í ṣaṣọ yẹn kó rẹwà àmọ́ pé ìbẹ̀rù Ọlọ́run ló wọ̀ فهو يكس المرء عزا وجلالا òun ni ó gbé iyì àti títóbi ni ó gbé fún ẹ ليس شرطا أن يكون الرزق مالا كن قنوعا واحمد الله تعالى dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún nǹkan tó bá ṣe fún ẹ كن قنوعا ó sì jẹ́ni tó yáyọ ọkàn واحمد الله تعالى ó dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run wípé wa mimma razaqnahum yunfiqun kì í ṣowó ló ní kò ní inú padà bá fún ẹ ó jẹ́ láàkáyè lá fún ẹ kò náà mimma razaqnahum nìyẹn
tó bá jẹ́ òye la fún ẹ ná síbi tó bá yẹ, tó bá jẹ́ sùúrù ni ná síbi tó yẹ. Gbogbo nǹkan tó Ọlọ́run bá fún yàn ó ní rísíkù. Kò sí. Ìbéèrè tí mo fẹ́ béèrè ní àárín gbogbo tí ó dáa tọ́lọ̀ pàṣẹ kàṣẹ nígbà tí a ń sọ̀rọ̀ ìbàjẹ́ tọ́lọ̀ sí ìyàgbọ́n kí ní jẹ́bẹ̀ ó sì sọ fún wa pé òun fẹ́ wọ́n wá sọ pé gbogbo tó bá lè ṣe dáadáa tó tọ ojú ọ̀nà tó dáa ẹ̀san bẹ ládàá bẹ fún wọn ẹni tó bá sì ṣe ìdàkejì tí ń jẹ́ ìbàjẹ́ ìyà ń bẹ fún wọn àdéhùn rẹ̀ sì bẹ. Ṣé ìjọba lẹ́yìn náà kún ìbàjẹ́ tó fọ́n káyé nísìn ẹni tí ó bá ṣe ní tí ọ̀dà ó lọ́nà tí wọ́n máa fi mú tí ó bá yóò mọ̀ pé kò dáa ṣé kò bófin democracy mú pé ẹni tó bá ṣe dáadáa náà kó lọ́nà kan tí wọ́n mọ̀ fi appreciate wọn láti mọ̀ pé ọ̀nà ìlú yẹ ká tọ̀ táwọn ọmọ gbà first class ní school tí wọ́n ní wọ́n pè wọ́n ìjọba fún 200,000 wọ́n wá ṣe BBM àbí kí wọ́n máa ṣe kó wá fẹ́ẹ́ nìkan 40-50 million sọ́nà yẹn kò sí nínú ọ̀nà àbàjẹ́ sáwọn èèyàn fẹ́ tọ ojú ọ̀nà ẹ̀kọ́ sọ́nà BBM kọ́ ni wọ́n mọ̀ tọ̀ àbí BB nàìjà tó nǹkan ni wọ́n mọ̀ tọ̀ ṣèjọba ní òun ìbàjẹ́ lọ́wọ́ lẹ́sà. A ní gbogbo òṣèṣì wa la fi ràn bàjẹ́ lọ́wọ́. Allahu Akbar. Ẹ wo mi fẹ́ sọ mi fẹ́ dárúkọ àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan káfí wọ́n ṣe sàárà. Àwọn ilé iṣẹ́ kan wà wọ́n ń ṣe nǹkan múmu tó bá ti mú dérí ẹ̀ tó bá ti rí nǹkan báyìí lórí ẹ̀ wàá jẹ nǹkan báyìí àwọn èèyàn wà á rọ lọ́gbà ẹlòmíì kírètì nǹkan tó fẹ́ mú yìí ó ti rà á ìyẹn wá dá diabetes sí i lára kódà bó rówó ọ̀hún kò lè fi wo àwọn kò lè fi wo àwọn tó dá sí lára. Kẹ́kùn tó dé gan ó ti dálábọ̀ ara. Yóò rájọ wọ́n wá dérí tó tán ya nǹkan sí tẹ́ pé irú nǹkan tán yà sí yẹn òun ni ó jẹ tó bá ṣàbí 4 àbí 5 nǹkan tó jẹ wọ́n ti wá ṣe àwọn dérí yẹn láti pé fúrúgudu láàbẹ̀ kò sí. Ó lè jẹ́ fèrè. Kódà tó bá lọ jẹ̀bùn ìdérò ọtí tó bá ṣí ní tó bára iná ni wọ́n tún yà sínú ìdérò ọtí tó bára bí 500 bóyá ẹyọ kan ní ẹ̀bùn gidi ọwà mẹ́ nǹkan burúkú tí ó bára bí àjẹ́ iná ni wọ́n yà sínú ìdérò ọtí wàá tún gbà mí ni ọtí tó rà iná ni wàá tún gbà. Gbogbo òṣìṣẹ́ wa náà ní rábàjẹ́ lọ́wọ́. Inna Allaha yuhibbul umara'a idha khalatul ulama'a. Ọlọ́run fẹ́ràn àwọn aṣèjọba Idha khalatul ulama'a. wọ́n bá rò papọ̀ máwọn àfà. Wa yamqutul ulama'a idha Ọlọ́run sì khalatul bínú sáwọn àfà umara'a. wọ́n bá lọ rò pọ̀ máwọn aláṣẹ. Li'anna al-ulama'a torí pé àwọn àfà yìí idha khalatul umara'a tí wọ́n bá rò papọ̀ máwọn aláṣẹ rabibu fi dunya. ayé ni wọ́n máa wá. Wa idha khalatahumul umara'u ṣùgbọ́n tó bá yá sí pé àwọn aláṣẹ ni wọ́n rò mọ́ wọn rabibu fil akhirah. Allahu Akbar. wọ́n máa wá ọ̀run. Allahu Akbar. kìí ṣe pé àfáà tó sọ̀rọ̀ ẹ̀ di kìíní tó yá sí pé tó bá gbọ́ ẹ̀pọ̀ bá kan bọ̀ yóò ti dààmú yóò ti lálàṣe yóò máa sáré tẹ̀lé mọ́tò ọba. Mọ́tò aláṣẹ a máa ti àrùkí mẹ́rin ní mọ́lẹ̀. Allahu Akbar. Irú yẹn kò ká látọ̀ ó lọ ká látọ̀ àwọn ọmọ Òun ló gbéra rẹ̀ lọ bá wọn òun sàwọn náà wá bá. so wọ́n báyé jẹ́. Allahu Akbar. Torí ohun tó wà lọ́wọ́ tiẹ̀ táwọn ọlọ́lá àwọn onípò tí wọ́n fẹ́ wá gbà òun lòun wá lọ gbé fún wọn yóò wá gbà tó wà lọ́wọ́ tiwọn. bẹ́ẹ̀ ni yóò ju tiẹ̀ lẹ̀. Allahu Akbar. Hikmatan ihfazhuma jayidan. àwọn ọgbọ́n méjì kan wà téèyàn ṣọ́ dáadáa. La tattakhidh ayya qararatin wa anta fi qummatil ghadab. ò ń bínú àsìkò tó ń bínú wọn èyí pàṣẹ wọn èyí decide Akramakumullah. o lè decide nígbà yẹn tó bá ti ń bínú na decide. Wa la tu'ti ayya wu'udin wa anta fi qummatis sa'ada. o gbọ́dọ̀ wá rántí pé o ṣàdéhùn èèyàn wà lórí obìnrin nísìn Akramakumullah. ó wá ń ṣàdéhùn pé máa kọ́lé fún ẹ gbogbo tó bá fẹ́ ní èèyàn ò kì í ṣe bẹ́ẹ̀ tó sì wà láyé àṣẹ. Akramakumullah. La tu'ti ayya wu'udin wa anta fi qummatis sa'ada. má ṣe àdéhùn kán nígbà tó tínú ẹ ń dùn. Wọ́n bá wá béèrè àdéhùn sọ fún wọn kó ṣe sùúrù náà. Ẹja ṣe tán. Má jẹ́ kínú ẹdùn kan ní fún ẹ l'Amẹ́ríkà. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe, fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.